ọ̀rọ̀ àgbàlá náà sọ báyìí o ẹjọ́ ẹ jẹ́ ká jọ gbọ́ díẹ̀. Wow, mo sùúrù o because ìyá àbèjì mọ́mí àwọn twins ló ń ṣe live and ìjọ tí mo lọ check fraka tí mo lọ check ẹ mo rí pé ọ̀ràn ni fraka mi ní abaniláyé jẹ́ abatẹ̀yàn jẹ́ wọ́n check it in your dictionary ọlọ́run ò ní jẹ́ bá wọn bá yé èèyàn jẹ́ ọlọ́run mi ò ní jẹ́ ọlọ́run mi ò ní jẹ́. ẹ̀yin èèyàn wa arábìnrin yìí ó ti tú àwọn àṣírí tí ẹ ò mọ̀ nípa Àgbàlá Gabriel o. Àgbàlá Gabriel ti wà nù wàhálà báyìí. ẹ̀yin èèyàn wa ẹ gbìyànjú láti wo fọ́nrán yìí láti bẹ̀rẹ̀ títí dé ìparí torí wípé àwọn nǹkan tí wọ́n sọ nínú fọ́nrán yìí àwọn àṣírí tí wọ́n tú ó lékè ń ka o. ẹ̀yin èèyàn wa ẹ jẹ́ ká wò ó. tí bá wọn nípìn láti bàbá yéèyàn jẹ gbọ́dọ̀ dì ní ìfún lọ́tọ́jú ẹ̀ lọ́tọ́jú Bọ́lú gbogbo Nàìjíríà bí pa Bọ́lú o ọmọ méjì ló wà lọ́wọ́ kúrin láńtìláńtì bóyá ẹjọ́ tó bá tiẹ̀ rí píkṣọ̀ yẹn gan wá mọ̀ pé ó yán lọ kùn ẹ̀ má gbélébùú ni wọ́n rá játijàti aláìlẹ́kọ̀ọ́ iṣẹ́ tó ń ṣe ní tọ́rọ́ bá ràn fún sọ pé ẹ̀yin èèyàn mo ti ṣe o mo bí méjì ohun òrówó tọ́ wọ́n dáwó fún ẹ̀ náà ọmọ yẹn á dẹ̀ máa ṣayé ẹ̀ díẹ̀. eléyìí tún lágbára díẹ̀ o. Thank you to everyone. Thank you. I just want to say this and that's all. For you to come and tell me pé mọ́mì ẹ̀dẹ̀ ń parọ́ ìbọ̀lẹ̀ tí mo church Àgbàlá èmi tí mo lọ síbẹ̀ fún ara mi inú desert ní church ẹ̀ mo tún sọ inú desert ni tó bá ń gbéyàn lọ síbẹ̀ tí ó débẹ̀ ló máa wọ́n fẹ́ lọ pa òun síbẹ̀ ni take it or you leave it. àwọn oko yẹn ni àwọn abúlé Ọ̀gbun Ìbàdàn yẹn ni inú oko inú igbó ni gbéyàn tàbí ọwọ́ tàbí omi yẹn á bàjẹ́ mọ́ lórí ló fẹ́ bá rà ibi tí ò ṣèrò. Wow. ibi tí ò ṣèrò gbéyàn ta minerals bó máa expire ibi tí ò ṣèrò àjàjà kéde wá di ẹni yẹn kó lò lọ́n ta bisikíìtì àbọ̀ ń ta búrẹ́dì ó máa nìkan igbó máa padà fúnra ẹ̀ máa pé ìjọ ẹ̀yìn ejò ẹ̀yìn ẹyẹ ẹ̀yìn kíní ẹ̀tì ìlera jáǹbẹ̀ àwọn ẹranko igbó wọn máa fún wọn lóúnjẹ ni mo dẹ sọ wípé àwa visit the place mo mọ nǹkan tí mo sọ tó wá sọ fún mi pé ẹgbẹ́ títì ní church yẹn wà ká kúlù fún yín láyé ká kúlù fún gbogbo yín ẹ̀yin játijàti olóòórùn yìí ó lọ kó àwọn èèyàn sínú inú ìgbèkùn ó lóun ṣe wọ́n lóore ó fi wọ́n sínú ìgbèkùn wọ́n ń bọ́ tàwa gba èsì ó ń sún hòtẹ́ẹ̀lì kiri bí ẹyẹ ṣebí lẹ́yìn ìgbà tí Bọ́lú bímọ ṣe bó ti invite mi ni mo ní kó má lọ ṣe bó ti ní kó wá pàdé ẹ̀ lóòtẹ́ẹ̀lì àbí mo parọ́ ọmọ yẹn Àgbàlá Gabriel mo ń gbà pẹ̀lú ọmọ yẹn dáadáa ṣé bí èmi mo ní kó má lọ kí ló fẹ́ ṣe fún wàá tún kì í mọ́lẹ̀ àtún wá lọ lóyún mi ó wá bẹ́ẹ̀ lóòtẹ́ẹ̀lì you can marry as much bó ṣe wà yẹn wàá ṣe wedding pẹ̀lú Bọ́lú wà á kọ́ ní kìsí lọ́wọ́ tí ó wọ wedding gown. wàhálà wà ó. wà á ṣe wedding fún gbogbo bí tìyàwó tílẹ̀ ṣe ń dán bí egbin tó ń rọ̀ bí òjò òun náà máa ṣe ìbejì ló bí fún ẹ ọkùnrin làǹtìlanti ó lè ti dàrú. Thank you for supporting. Please, my fans, you know me. I don't put mouth in the matter that doesn't concern me. But eléyìí, for Yalaje to mention me pé mo mọ̀ sí pé Àgbàlá Gabriel bímọ ibo láti dọjọ́ pátá ti dọdé. Èmi ò dá sọ̀rọ̀ lọ́rọ̀ o. Olójẹ́ kí n jáde kí n wá sọ tẹ́lẹ̀ tí mo mọ̀. Ṣé mi lọ bá Àgbàlá ni? Odidi ọjọ́ kan ni mo fi wá bá. Gbà tí màá fi dẹ́rìbà tí màá fi padà sẹ́kọ̀ọ́. It was around 11 lóru. Kíní burúkú ọmọ aláìlẹ́kọ̀ọ́ kò pè mí pé ṣé mo ti délé. Kò bí mi pé ṣé mo ti délé. Gbà tí mo tó wá pè ní tí wọ́n á pè pé Àgbàlá. Ṣáyé ló sì ń jẹ yìí. Ilé ìga o. Ó tún wá ní kí n má bínú pé pé ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ ni ó bá òun ní kíní ni. Pé pẹ̀lú gbogbo òun mọ̀ pé ó lè jáde síta. Ìwọ tó mọ̀ pé ó lè jáde síta kí ló tó lọ tẹra ẹ lọ́dà. Kọ́ ẹgbẹ́ gbà tó bá rí ìyàwó ẹ̀ nìkan lára ẹ̀ á máa dìde. Adójútì ní Àgbàlá. Who is calling you pastor? You must be very stupid. Ọmọ aláìlẹ́kọ̀ọ́ játijàti. Thank you for supporting Princess Adeyinka Foundation. Please. Ẹ rí i pé ó lágbára díẹ̀. Now,
gbogbo àwọn tí wọ́n blame ìyá ìbejì ọmọ aráyé lé pé ó ṣe kúrò ní ibi tí wọ́n gbé yẹn, at least nǹkan tí ìyá ìbejì yìí ń sọ lọ́wọ́lọ́wọ́ mọ́mí àwọn twins yìí ó yẹ kó la ojú àwọn èèyàn sí a bit of it, because the truth of the matter is ọmọ ìyá ìbejì jáde ó ní wípé níbẹ̀ yẹn àwọn ò kì í tà, pé òun ní ṣọ́ọ̀pù ńbẹ̀, kò sẹ́nibọ́dì tó tiẹ̀ máa yà tó máa sọ pé báwo ní ńbẹ̀ yẹn o. By the end of the day ṣé wọn ò ní lọ sí gbòòrò níbi tán ti máa lè lọ wá means of living tó jẹ́ pé wọ́n á lè gbé business síta, wọ́n á lè tà. Ìgbà míì kẹ́ tó máa jump ká tó máa blame àwọn èèyàn lórí certain issues, ẹ jẹ́ ká farabalẹ̀ dáadáa ká gbọ́ from different angles ká wá mọ̀ pé okay ẹni báyìí ló yẹ ká blame. Ẹ̀yin náà wo nǹkan tí obìnrin sọ ń sìn, because àwọn míì tán sọ pé ibẹ̀ yẹn jìnnà inú igbó ló wà, àfẹ́ believe wọn, àwò pé bóyá wọ́n kàn ń sọ àsọdùn ni. Ṣùgbọ́n mọ́mí àwọn twins yìí báyìí sìn tún ti wá jáde, ó tún la ojú gbogbo wa sí a lot nípa nǹkan tó ń ṣẹlẹ̀ pẹ̀lú Àgbàlá yẹn, tó dẹ̀ jẹ́ pé ó ya èmi náà ní ẹnu gidi gan ni. Ó ga o. mi ò kọ́lé fún yàn tọ́lọ́n bá wá ní pé condition yẹn wà láti kọ́lé tán bá support akọ àwọn ò tí ì gba the foundation. So woman yẹn ẹ rí i pé ọ̀rọ̀ yẹn ó pọ̀ because ọ̀tọ̀ ní nǹkan tí gbogbo ayé ń pariwo lé lórí tẹ́lẹ̀ pé àwọn tó lọ síbẹ̀ tán gbowó tán sọ pé Àgbàlá Gabriel gbà nínú owó àwọn ni à ń sọ̀rọ̀ lé lórí, àti ẹ̀wà mọ̀ pé ọ̀rọ̀ pé wọ́n bímọ ó ń fẹ́ oríṣiríṣi àwọn èèyàn kúnlẹ̀ lọ rẹpẹtẹ, which is a bit I don't know, because the truth of the matter is to be honest with you, Sherry mo máa ń sọ ẹ gbàgbé pé èèyàn jẹ́ pastor or èèyàn jẹ́ tó bá ti lè gbéra ẹ̀ sí ìta ní public place tí gbogbo èèyàn mọ̀ ẹ̀ ó gbọ́dọ̀ rọra o, because kò sí pé à ń jí nǹkan ṣe mọ́. Àwọn nǹkan tó máa rò pé ó ń ṣe ní kọ̀kọ̀ yẹn pé kò sẹ́ni tó máa mọ̀, a lot of people máa mọ̀. One day tí o expect wọ́n á bẹ̀rẹ̀ sí ní jù síta tí wọ́n gan á wò pé wow ṣé ọ̀rọ̀ mi náà wá ń sọ báyìí. So ẹ jẹ́ ká make sure wípé ẹni ìwà tá bá ń wù wọ́n máa lè sọ̀rọ̀ wa ní dáadáa tí gbogbo ayé bá gbọ́, kò ń ṣe pé a máa fẹ́ dọwọ́ bojú ojú á máa tì wá, because ẹ wo situation yẹn bẹ́ẹ̀ yẹn ń sìn. Wọ́n ní ọmọ tó bímọ fún man yìí pé bí ń pa àtàwọn ọmọ ẹ̀ pò ń suffer. By the end of the day, once you are sure pé those twins are your children, kò sọ̀rọ̀ ìtìjú mọ́ ńbẹ̀, torí nígbà tẹ́ ń bára yín sùn, the honest truth is tìjú láti ṣe ẹ ṣe tó dùn mẹ́yìn méjèèjì náà ni, àtẹ̀yìn àti Àgbàlá àtobìnrin yẹn ló jọ dùn mọ́. So both of you, àwọn ọmọ yẹn ò dẹ̀ bẹ̀bẹ̀ pé kẹ́ ẹ gbé àwọn wá sáyé, wọ́n ti wá sáyé nìyẹn. Do the needful and take care of them. Tèmi mọ̀ nìyẹn. Ṣùgbọ́n with age tí Àgbàlá jẹ́, because èmi gan ò tiẹ̀ mọ̀ pé young tó yẹn, from Iyalaje's platform láti ń gbọ́ pé it's about 32 or so. He's still a very young man, that's the honest truth. But ìgbà míì náà tí Ọlọ́run bá gbéyàn sí position àgbà, èèyàn máa lọ ń kọ́ béèyàn ṣe máa lè ṣe position yẹn ni, because a rí àwọn ọmọdé náà tó jẹ́ pé bá ṣe ń sọ̀rọ̀ yìí wọ́n jọba, wọ́n máa ń láti learn bó ṣe lè rule ìlú ni. So far you are already in that position àgbà ló wà yẹn, that's the honest truth. L'Àgbàlá wà with everything you've been doing, the kind of church tó jẹ́ pé àwọn ìyá arúgbó gbogbo wọn máa wá síwájú yín, wọ́n á ṣe wọ́n mọ̀. And a lot of people tán lo yín fún Àgbàlá tó jẹ́ pé àwọn tán lè bí lọ́mọ, is because of that position. So whether you like it or not, people will not look at you because you are young. They will expect you to act according to that position, especially in your long káti ẹ gbàgbé any other thing. Ṣé ó yẹ kí èèyàn long kó ṣe bẹ́ẹ̀? Nǹkan tó yẹ kó ọmọ ìjọ ṣe kàn gbé wá síwájú Àgbàlá ni, kó jẹ́ pé Àgbàlá ló máa dájọ́ pé irú ìwà báyìí kò dáa. Nítorí ẹ̀ kàyéfì ńlá ló jẹ́ fún èmi o, and I'm sure fún a lot of people tán wò náà kàyéfì ńlá ló máa jẹ́ fún wọn. Ṣùgbọ́n who are we láti dájọ́? Tèmi máa sọ nìyẹn. Ṣùgbọ́n Àgbàlá Gabriel do the needful sí ẹni tó bímọ ìbejì àti gbogbo àwọn míì tí wọ́n sọ. If possible, if you have to come out openly and apologize to the whole of Nigeria, you better do it, because ọ̀rọ̀ yìí bọ́n ṣe ń sọ tó bá yá ọmọbìnrin yẹn wọ́n sì máa gbé síta tí gbogbo ayé máa rí, and you won't be able to stop it whether you like it or not. Anyways, èmi kàn ní kí n sọ níwọ̀nba ni, nítorí pé mo tún rí eléyìí tí mọ́mì twins tí wọ́n ṣe ní àárọ̀ yìí ó dẹ̀ yà mí lẹ́nu gidi gan ni. Ẹ jẹ́ kí n máa lọ. Èmi ni tiyín ní tòótọ́ o. Yetunde Green. Any lovely day. Bye for now.